wa la mọ̀ wípé àsìkò òtútù la wà. Pàápàá jùlọ àwa tí a ná ọmọ kékeré lọ́wọ́, àwa tá ń tọ́ ọmọ lọ́wọ́. Ewé tẹ̀ ń wò yìí, òun ni ogbe orí àkùkọ. Wọ́n á tún máa pè ní àgógó igún. Mo ti sọ̀rọ̀ nípa rẹ̀ o, mo ti sọ ìwúlò rẹ̀, mo ti ṣe àfihàn rẹ̀ rí lórí YouTube yìí náà ni. Òun mo ṣe máa ń sọ wípé tí ẹ bá rí mi fún ìgbà àkọ́kọ́, ẹ subscribe, kẹ́ ẹ follow mi. Àǹfààní pọ̀. Tó bá sì jẹ́ wípé ẹ ti ń rí mi tipẹ́ náà, ẹ subscribe, ẹ follow mi. Kò ná yín lówó. Ṣé ẹ rí tẹ̀ ń wò níwájú mi yìí? Gẹ́gẹ́ bí àkókò tá a wà yìí tí àwọn ọmọ kéékèèké a máa wúkọ́, ẹ bá mi já a kó pọ̀. Ẹ fi iyọ̀ sí, ẹ rá mọ́wọ́. Omi tó bá jáde nínú ẹ̀, ẹ máa fi sínú ṣíbí kẹ́ ẹ máa fọ́n ọmọ mu. Gbogbo nǹkan tó dì sí láyà, gbogbo ẹ̀ ni ó pọ̀ dànù. Kò jù bẹ́ẹ̀ lọ. Títí dìgbà míì, èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ọláwálé ọmọ Ewéjẹ sọ wípé ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe. Ẹ máa gbé ìgbé ìrọ̀rùn. Ibi ò ní ṣẹlẹ̀ sí yín, kò ní ṣẹlẹ̀ sí èmi náà. Láyọ̀ la ó tún pàdé.